ẹ̀yin obìnrin kí ló máa ń ṣe yín náà? Kí ló máa ń ṣe yín náà? Okay, before this video, this is on point by two, always using my words for others. If this is your first time, èmi máa ń sọ̀rọ̀ lọ́kọ-láya àti gbogbo ìgbádùn. Yes, alhamdulilayi rabbil alamin. Ǹjẹ́ ẹ ti wo fídíò mi tí mo sọ̀rọ̀ nípa fìlà? Ẹ lọ wò ó ní mínì. Ó ṣe kókó lórí à ń wọ́kọ à ń wáyàwó. Ó ṣe kókó, ẹ lọ wò ó. Ó ṣe kókó lórí àṣà àti ṣe ilẹ̀ Yorùbá. Ẹ lọ bá mi wò ó. Yes, kí ló máa ń ṣe yín kẹ̀yin obìnrin? Ẹ máa rí fídíò kan nísàlẹ̀. Ẹ máa rí fídíò kan nísàlẹ̀. Ṣé ọkọ rẹ ń bẹ gbélé 24 hours? Ṣé ọkọ rẹ máa ń jáde lọ sí party? Imagine irú àwọn girls tó máa ń fi ara nu àwọn ọkọ yín nílé, tó máa ń fara nu àwọn ọkọ yín níta nìyẹn. Irú àwọn girls ni tó máa ń fi ara nu àwọn ọkọ yín níta rere. Ọkọ rẹ̀ ó wá sọ wípé òun ò fẹ́ ṣèrànù, nọ́sẹ̀nsì wà ń ta, ìkà wà ń ta, àrùn wà ń ta, spirituality wà ń ta, àwọn ọmọ tí wọ́n ti lò kí èèyàn mọ́ fara kó wọn. Ọkọ rẹ̀ wá gbé wálé bẹ́ẹ̀, ìwọ worú ọmọ náà. Ìwọ fi 1 second worú àwọn girls wọ̀nyí. Irú àwọn girls tó ń disturb àwọn ọkọ yín ta nìyẹn o. Dákun torí Ọlọ́run, báwo ni ara ọkọ rẹ̀ ò ṣe ní múùfù? Ọkọ rẹ̀ wá tiraka, ó tiraka, ó wá gbé bẹ́ẹ̀ ńlé. Kàkà tí wàá fi túlẹ̀, pé olówó orí mi, mọ̀ ṣe lọ, mò ń wẹ̀ yẹn, ó ṣe yẹn o. Ó wá dira, ìyàwó ń yẹ̀yẹ́, ó wá dira. Padà síbi tó ti ń bọ̀. Ikú ń bẹ́ ń ta, ṣèbé ń bẹ́ ń ta, ó dẹ̀ máa affect ìwọ náà because ó lè kọjálẹ̀ títí láíláí. Padà síbi tó ti ń bọ̀. Wàláì tó bá padà lọ síbi tó ti ń bọ̀ lọ́dọ̀ àrú àwọn obìnrin yìí, tiẹ̀ bọ̀. Mo ní ẹ jára másìkì kíní yìí. Orí ọ̀fẹ́ nìwọ rí. Òun bọ́kọ jí, òun bọ́kọ sùn. Lọ bèrè lọ́wọ́ àwọn senior ẹ. Orí ọ̀fẹ́ ló ní. Má waste kíní. Jẹ́ kí n fún ẹ ní àṣírí kan, hint kan. Òun bínú kò yẹ kó papọ̀ mọ́ ìbálòpọ̀ because ìgbádùn tiẹ̀ ni. Tó bá jẹ́ kí bẹ́ẹ̀ yẹn sílì wàláì, ó tánú omi ara gan ó sílì papọ̀. Ìgbádùn tiẹ̀ ni. Orí ọ̀fẹ́ lórí o. Àwọn ọmọ mi yín bẹ́ẹ̀ ta tí wọn ò rọ́kọ sùn pẹ̀lú. Ìwọ tún rí ọkọ sùn pẹ̀lú, ó tún sòsì. Ó tún sòsì, ó ń ṣèrànù. Oníbó ẹ mọ́ kó sì wọlé fún mi, padà síbi tó ti ń bọ̀. Ta ló bá sílẹ̀kùn fọ́kọ tó tọ́jú rẹ̀, kó fún lóúnjẹ alálùbáríkà, kó fún lómi gbóná, kó fi wẹ̀. Ta ló bá ṣe bó bá ṣe wọ. Ọmọ ìjó pẹ́ kó tó yí ọ. Irú ọmọ yìí nísì tó ń gbọ̀ndí fọ́kọ ọlọ́kọ. Tó bá yẹ pé ó ní ọkọ tiẹ̀ tó rí ọkùnrin adé orí kan gbé sílé, ǹjọ́ wàá mọ̀ jódì fún ọkọ ọlọ́kọ nígboro. Ǹjọ́ wàá mọ̀ ṣeré ṣó ìka. Ìwọ ní tiẹ̀ tọ́lọ́run fi jíǹkẹ́ rẹ̀, ó sì ń sòsì. Ẹsẹ̀ ń ro mí, orí ń fọ́ mi, ẹ̀dọ̀ ń dùn mí. To even spoil the whole thing sef. Ẹ máa bèrè lọ́wọ́ ọkùnrin pé sóúnjẹ ni. O better kó jẹ́ wàràwàrà bí Indomie. Because ọkùnrin tó ń bí ẹ yìí tí wọ́n sọ pé sóúnjẹ ni. Àsìkò ń bọ̀ tí àwọn ọkùnrin pọ̀ náà dẹ̀ ń jà fún pé kó mọ̀ dé. Tó bá tiẹ̀ máa wá kó wà manageable, kó mọ̀ seize pátápátá. Àsìkò ń bọ̀ tí irú ọkùnrin yóò ní bẹ́ẹ̀ mọ́ o. Kì í ṣe kú o, kì í ṣàrùn o, kì í ṣe kó fẹ́ lómi, kì í ṣe kó kó ẹ o. Tí ò ní mọ sábà bí ẹ mọ́. Tí wàá mọ wonder pé kí ló dé. So why not enjoy it now? So that time yẹn bá tó, oníkálukú ẹ ti gbà kámú. Why not? Why are you deceiving yourself? Why are you chasing this man out? Why? Kí ni àǹfààní tá a sọ pé àti ẹ̀wà fẹ́ obìnrin gan-an nígbà tí a dé? Then get out. Padà síbi tó ti ń bọ̀, ó dẹ̀ lọ bá àwọn tó filẹ̀ kó lọ bá wọn sùn. Ìyàwó alálùbáríkà kò yẹ kó sọ bẹ́ẹ̀. Ìyàwó kankan nínú àwọn alálùbáríkà kò yẹ kó ní ọkọ padà síbi tó ti ń bọ̀. Àwọn ọkọ yẹn ti ń caution sí. Àwọn ọkọ ti ń caution. Àwọn ọkọ alálùbáríkà tó wà responsible, wọ́n ti ń caution pé nǹkan tó bá mọ̀ jẹ́ lè ṣekú pa ẹ́. Wọ́n fẹ́ wá mọ̀ jẹ gbogbo ẹ̀ nínú ilé. Ẹ̀yin obìnrin, what's happening? Ẹ làálẹ̀. Ẹ jẹ́ ká gbádùn ara wa. Enjoy the moment.
This is on point by 2. Kí n tó lọ yín tèmi. Royal Event Planner. Nítorí lẹ́yìn tá a bá ṣe kíní tán, ọmọ lè dé. Kò ṣe gbogbo ìgbà náà ni oyún mọ́ wà o. You understand? Ìgbà míì à ń ṣe ìbálòpọ̀ fún ìgbádùn ara wa, fún enjoyment ara wa, fún ẹ̀mí gúngùn, because èèyàn tó ṣe ìbálòpọ̀ ẹ̀mí rẹ̀ kúrò. Tí ọmọ bá wá dé tá fẹ́ ṣàjọyọ̀, àbó ṣílé lẹ fẹ́ ṣí ni, àbó ṣe wedding lẹ fẹ́ ṣe ni, o fẹ́ mú ìyàwó kan sí ni, o fẹ́ mú ọmọ lọ lé ọkọ ni, yes, o fẹ́ kí ọmọ rẹ gbéyàwó ni, ẹ bá mi rántí Royal Event Planner. Kò sí oúnjẹ tí wọn ò mọ̀ sè. Tán bá ro àmàlà fún ẹ báyìí, tán bá ṣe ọbẹ̀ yọ̀ báyìí, tán bá ṣe ewédú báyìí, ó máa fà tìkọ̀tìkọ̀ ní àmàlà ó máa fẹ́lẹ́ bí etí ni. Wọ́n rent out equipment, wọ́n ń ṣalága dúró, wọ́n ń ṣe waiter and waitresses, yes, wọ́n lè provide yín service yẹn. Wọ́n lè provide yín ní service àwọn bouncer, yes. Wọ́n lè tún hall ṣe, wọ́n tún lè ṣe, wọ́n tún offices ṣe, yeah. So on and so forth, and so on and so forth. Ẹ bá mi pè wọ́n lórí nọ́mbà tẹ́ máa rí sàlẹ̀. Ẹ bá mi pè wọ́n, ẹ patronize wọn, ẹ patronize Royal Event Planner. Àwa náà ni, kò sẹ́lòmíì. Bye for now.